Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Aṣíwájú ni wá ká má ṣe dèrò ẹ̀yìn. Aṣíwájú ni wá ká má ṣe dèrò ẹ̀yìn. Ọlọ́run ló fi wá sí kó má yọ wá níbẹ̀ o. Àlékún òye là ń bèrè àmì. Aṣíwájú ni wá ká má ṣe dèrò ẹ̀yìn. Ó jàre. Aṣíwájú ni wá ká má ṣe dèrò ẹ̀yìn. Ọlọ́run ló fi wá sí kó má yọ wá níbẹ̀ o. Àlékún òye là ń bèrè àmì. Aṣíwájú ni wá ká má ṣe dèrò ẹ̀yìn. Aṣíwájú ni wá aṣíwájú ni wá ò ká má ṣe dèrò ẹ̀yìn. Ọlọ́run ló fi wá sí kó má yọ wá níbẹ̀ o. Àlékún òye là ń bèrè àmì. Aṣíwájú ni wá ká má ṣe dèrò ẹ̀yìn. Aṣíwájú ni wá ká má ṣe dèrò ẹ̀yìn. Ọlọ́run ló fi wá sí kó má yọ wá níbẹ̀ o. Àlékún òye là ń bèrè. Látọ̀dọ̀ ọmọ Ádámọ̀ o. Ohun tọ́lọ́run fẹ́ látọ̀dọ̀ ọmọ Ádámọ̀ o. Ìtẹríba ní ìwà kan tó sọ pé òun fẹ́. Tẹ̀dá bá kù náà àti tẹríba fọlọ́run ẹ̀. Oko ìparun ni kọ́ bá má ṣe wálẹ̀ nìyí náà. Ohun tọ́lọ́run fẹ́ látọ̀dọ̀ ohun tó fẹ́ náà nìyẹn ò jàre. ìtẹríba ní ìwà kan tó sọ pé òun fẹ́. Ìtẹríba ní Tẹ̀dá bá kù náà àti tẹríba fọlọ́run ẹ̀. Oko ìparun ni kọ́ bá má ṣe wálẹ̀ nìyí náà. Ohun tọ́lọ́run fẹ́ látọ̀dọ̀ ọmọ Ádámọ̀. Ìtẹríba ní ìwà kan ló sọ pé òun fẹ́. Tẹ̀dá bá kùnà àti tẹríba fọlọ́run rẹ̀. Oko ìparun ni kọ́ bá má ṣe wálé nìyí náà. Látọ̀dọ̀ ẹ̀dá Látọ̀dọ̀ ẹ̀dá Ádámọ̀. Ìwà kan ló ló ń fẹ́ o. Tẹríba o. Ohun tọ́lọ́run fẹ́ ọ látọ̀dọ̀ ẹ̀dá Ádámọ̀. Ìtẹríba ní ìwà kan tó sọ́gbọ́n òun fẹ́. Tẹ̀dá bá kùnà àti tẹríba fọlọ́run rẹ̀. Oko ìparun ni kò bá má ṣe wá lẹ́yìn náà. Ohun tọ́lọ́run fẹ́ látọ̀dọ̀ ẹ̀dá Ádámọ̀. Ìtẹríba ní ìwà kan tó sọ́gbọ́n òun fẹ́. Tẹ̀dá bá kùnà àti tẹríba fọlọ́run rẹ̀. Oko ìparun ni kò bá má ṣe wá lẹ́yìn náà. Ohun tọ́lọ́run fẹ́ látọwọ́ ọmọ Ádámọ̀. Ìtẹríba ní ìwà kan tó sọ pé òun fẹ́. Tẹ̀dá bá kùnà àti tẹríba fọlọ́run. Oko ìparun ni kọ́ bá má ṣe wálé nìyí náà. Ohun tọ́lọ́run fẹ́ látọ̀dọ̀ ẹ̀dá Ádámọ̀. Ìtẹríba ní ìwà kan tó sọ́gbọ́n òun fẹ́. Tẹ̀dá bá kùnà àti tẹríba fọlọ́run rẹ̀. Oko ìparun ni kò bá má ṣe wá lẹ́yìn náà. Máa gbọ́ gbogbo ẹni ló yẹ òkèdà ó tẹríba fún. Má fojú kéré èèyàn kan nítorí pé ó kéré lójú ò mọ bó tún ṣe jẹ́. Ìtẹríba ni olùmọ̀yẹ ká fi kọ́ra tán. Àǹfààní tó wà ò níbi ká ní tẹríba kì í ṣe kéré mi. Ó lè fa nǹkan olóore. Tẹ̀dá bá kù náà àti tẹríba fọlọ́run ẹ̀. Oko ìparun ni nǹkan bá má ṣe wálẹ̀ nìyí náà. Ohun tọ́lọ́run fẹ́ látọ̀dọ̀ Ohun tó fẹ́ náà nìyẹn ò jàre. ìtẹríba ní ìwà kan tó sọ́gbọ́n òun Ìtẹríba fẹ́. ní Tẹ̀dá bá kùnà àti tẹríba fọlọ́run rẹ̀. Oko ìparun ni kò bá má ṣe wá lẹ́yìn náà. Mọ̀ntàwádà àròbà àrùláwù. Mọ̀ntàwádà rọ̀bà àrùláwù. Wà mọ̀ntàkábàrà wà dán àrùláwù. Ẹni tó bá tẹríba Ọlọ́run á máa gbéga. Ẹni bá gbéraga Ọlọ́run á rẹ̀ nílẹ̀ ni. Ìtẹríba tẹrí yẹn ó ń gbé ní débi rè. Kádọ̀bálẹ̀ fúrara. Kádọ̀bálẹ̀ fárara. Ìyẹn ò sọ pé ká má ga o. Ìlà ìwà ìdùn má ṣe mí lónìí náà. Ohun tọ́lọ́run fẹ́ látọ̀dọ̀
ṣe ìtọ́ni ìtẹríba ní ìlà yìí bọ́bọ́ lọ́hùn ni kó ṣe bọ́dámọ̀ kò má ṣe ó kọ́ ti kú ìbílísù ṣe ìtọ́ni lẹ́ni tá à ń wí ìmọ̀ tó ní gan nígbà yẹn tí ó la fi wé ìwà gbéraga àtàtẹ̀ríba fọlọ́hún rẹ̀ ègún ọlọ́hun àti ìbínú tọ́lọ́hun bí mi ò jẹ́ ká bímọ káwá sọ ọmọ níṣẹ́ ìtọ́n tó rẹ́ni ẹ̀kọ́ ẹni ègbé lọ́lọ́hun pé àìtẹríba ló jẹ́ kó di èèyàn yẹpẹrẹ. ohun tọ́lọ́hun fẹ́ látọ̀dọ̀ ẹ̀dá àdámọ́ ìtẹríba ní bẹ́ẹ̀ kẹ̀dá ní láyé mi fọlọ́hun rẹ̀ ó ìparun ni o. alájàbá Sírátù ìyá ń gánà lèmi jẹ́ mi ráṣọ ara ìyẹ̀pẹ̀ mi láǹtí Àdùnníadé iṣẹ́ ta fi rán gúnugún ṣèbóhun ni kò jẹ̀bọ àmọ́ ṣẹ́ ta fi rán mi ìyá gánà kí forin ṣèṣì tí ó ọ̀rọ̀ Kùránì ní èyí ó yá ẹ máa bá mi ká lọ wàhálà tó sọ irú kádàkálì iná sí i. Ànábì Lúkúmánù ló bọ́ mẹ́ sọ̀rọ̀ wípé ó ní wọ́mọ̀ mi má fojú yẹpẹrẹ òun ẹnìkankan má rìnrìn mọ́tọ́mọ́tọ́ lórí ilẹ̀ ṣóńgbọ́ mi má rìnrìn gbéraga ìwọ ọmọ mi ṣóńgbọ́ torí Ọlọ́run ò nífẹ̀ẹ́ ní bá ń gbéraga ẹni ṣe mọ́tọ́mọ́tọ́ ẹni ṣe mọ́tọ́mọ́tọ́ ìyá gánà ẹni ṣe mọ́tọ́mọ́tọ́ ẹni fojú yẹpẹrẹ o lọ́wọ́n ò nífẹ̀ẹ́ ru wọn. yẹyẹ ìyẹn tẹ̀dá bá kùnà àti tẹríba fọlọ́hún rẹ̀ tẹ̀dá bá kùnà àti tẹríba fọlọ́hún rẹ̀ ọkọ̀ ìparun ni kọ́ba má ṣe mí lẹ́nu iná. látọ̀dọ̀ dé o ìwà kan lọ́wọ́ fẹ́ má tẹríba fọlọ́hún rẹ̀. dandan ni kọ́mọ̀ ń tẹríba fún òbí rẹ̀ òbí tó rè wá tó tán wà láti kékeré pé ká yè kóró ká lè yọrí nínú ẹgbẹ́ ìyá tí wọ́n ń jẹ́ kò kéré ká tó dàgbà bàbá ló bá ń sọ ọ̀rọ̀ ni tàbí màmá má gbọ́ wọn lẹ́nu má fèsì dá wọn lóhùn àlùjọ náà èèyàn ọlọ́run ọba ló sọ pé yìgì rísẹ̀ màmá wa mà ló wà ó tẹ̀dá bákù náà ọmọ ìdùnnú sani mò ń wí tèmi tẹ̀dá bákù náà àti tẹríba fọlọ́hún ẹ̀hún oko ìparun ni ọba má ṣe mí lẹ́nìí náà. Ọlọ́run fẹ́ látọ̀dọ̀ ẹ̀dá àdámọ́ ohun tó fẹ́ náà nìyẹn ọjà rẹ̀ ìtẹríba ni oko ìparun ni ọba má ṣe wá lẹ́nìí náà. bẹ́ẹ̀ni àtàwájú dẹ̀lílù aláàtọ̀ táyébí àtàwájú dẹ̀lílù aláàtọ̀ ara ti nọ́ọ̀sì ẹ̀yìn èèyàn mi wàsálámọ́tò kọ̀ríbù ṣe ń gbọ́ mi béèyàn bá ṣe ní tẹríba làó fi mọ̀ o bákan ẹ̀ ṣe mọ́ sí ànábì ló sọ bẹ́ẹ̀ yẹn nínú àdìsí ṣe ń gbọ́ bó ṣe rí nìyẹn ẹ jẹ́ ká ní tẹríba o ẹ jẹ́ ká ní tẹríba kọ́kàn tiwa gan kó lè mọ́ ṣe ń bá mi ká lọ lẹ́dàá bá kùnà àti tẹríba fọlọ́hún rẹ̀ o. ọkọ ìparun ló ń lọ wà láì kì í ṣe rán. ohun tọ́lọ́hun fẹ́ látọ̀dọ̀ ẹ̀dá àdámọ́ ohun tọ́lọ́hun fẹ́ lórí ìtẹríba màlúù àti tẹríba fọlọ́hún ẹ jẹ́ àní tẹríba ìdarí. ọba má ṣe wá lẹ́nìí náà. ìwọ láfíjù mo rẹwà ó tún yọ bí ọjọ́ ṣùgbọ́n ṣásíbẹ̀ wọn ò rí ẹ kí wọ́n pọ́n ẹ lé ọ̀rẹ́ tí ò fáyìn tí ò tún múra tó ẹ náà ni wọ́n ń ṣùgbà tí wọ́n sì tún wá pọ́n ọ lé ṣebí tẹríba lòun ni ó yẹ kó o ní àìní tẹríba kò má dá ẹ̀dá máa ṣe torí ẹni tó bá kọ̀ láti tẹríba láyé rẹ̀ kókó ìparun ni kò bá má ṣe wá lẹ́yìn náà. ohun tọ́lọ́hun fẹ́ látọ̀dọ̀ àdámọ́ ìtẹríba ní ìwà kan tó sọ pé òun fẹ́ bẹ́ẹ̀ kẹ̀dá ní láyé mi àti tẹríba fọlọ́hún rẹ̀ oko ìparun ni ọba má ṣe wá lẹ́nìí náà. بعد الاستعاذة والبسملة وعباد الرحمن الذين يمشون على الأرض هونا
Sadaqallahu Maulana Al-Azim. ọ̀rọ̀ Kùránì ni ọ̀rọ̀ Kùránì ni ọ̀rọ̀ Kùránì ni ọlọ́run lẹ́ni tí mo lè pè lẹ́rú sí òdodo làwọn tó ń rìn lórí ilẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ń rìn lórí ilẹ̀ láì sí gbéraga o ojú wọn ò ní wọ́kẹ́ ilẹ̀ ni ó máa wò ojú wọn ò ní wọ́kẹ́ ilẹ̀ ni ó máa wò látara wípé wọ́n tẹríba fọlọ́hún Yagana látara wípé wọ́n tẹríba fọlọ́hún àwọn yóò lólùjọ́sìn òdodo àwọn wọ̀nyí lónígbàgbọ́ òdodo tẹ̀dá bá kùnà àti tẹríba fọlọ́hún tẹ̀dá bá kùnà àti tẹríba fọlọ́hún. káyìí ọkọ ìparun ni ọlọ́run má ṣe wọlé nìyíná. Ádámọ̀ ìwà kan ló ló ń fẹ́ o tẹríba mo wí tèmi o. ká ní tẹríba o ká ní tẹríba fún ọ̀gá tó kọ́ wa níṣẹ́ torí bí olúwa lọ̀gá jẹ́ sọ́mọṣẹ́ ẹ̀ náà ẹni tó bá fi ọ̀nà là tó fi yan nìkan tó dá láṣẹ là ṣe pé ó yẹ ká lè yín o ọ̀gá tó kọ́ ni ó yẹ ká lè tẹríba fún tẹríba tẹrí yẹn ohun rere ló ń bí fún ni tẹ̀dá bá kùnà mú un tẹnumọ́ tẹ̀dá bá kùnà àti tẹríba fọlọ́hún ẹ̀ oko ìparun ni oko ìparun ni nǹkan bá má ṣe wá lẹ́nu iná. ohun tó fẹ́ náà nìyẹn ò járe ìtẹríba ni àti tẹríba fọlọ́hún ẹ̀ oko ìparun ni nǹkan bá má ṣe wá lẹ́nu iná. ìtẹríba tẹrí yẹn ó fi sọ́nà oríṣiríṣi. Sàkádédé ara ìtẹríba ni ìtẹríba ẹrú sí níbi àṣà lọ́hùn ni bàbá kùnà tó tẹríba ọlọ́hun rẹ̀ bàbá kùnà tó tẹríba ọlọ́hun mi bàbá kùnà tó tẹríba ọlọ́hun wa ọkọ̀ ìparun ni ìlàyé aláwọ̀ rọ́bì máa ṣe mí lẹ́ni iná. ohun tó lọ́hùn fẹ́ látọ̀dọ̀ ẹ̀dá Ádámọ̀ ohun tó lọ́hùn fẹ́ nìyẹn o ìtẹríba ni wà kan tó sọ pé òun fẹ́ o. wà má khalaqtu lil jinna wal insa illa liya'buduni ọ̀rọ̀ yìí ló fi yà wá pé kò sọ́tọ́ lọ́hùn ọba dáadáa fún ju kájọ́sìn fún dọ́dọ́gbọ̀n ṣe bá ń láti ṣe ọ̀nà tọ́lọ́hùn ìlà yìí ní ká máa ṣe ìtẹríba ní wákàtí márùn lójúmọ́ àti bàdà ooo àti bàdà nọ́fìlà lóru mọ́júmọ́ ẹni tó bá kàn tí ò ṣe yóò kọjú ẹjọ́ àwíjàre kò má sí fẹ́ni tí ò ṣe tí ò forí balẹ̀ tí ò fi ṣe ìjọsìn fọlọ́hún rẹ̀ wákàmí máwọn tó má sí ẹ̀dọ́jọ́ alẹ́. ohun tó lọ́hùn fẹ́ látọ̀dọ̀ Ádámọ̀ ìtẹríba ní ìwà kan tó sọ pé òun fẹ́ bẹ́ẹ̀ kẹ̀dá mi láyé mi àti tẹríba fọlọ́hún rẹ̀ fọlọ́hún oko ẹ̀ ìparun ni ọba má ṣe wá lẹ́nu iná. Adùnní ọlọ́run ọba má fi kan gbà kan lọ́wọ́ mi má torí pé mo níwà kó wá gbọ́mọlúwàbí mi ìtẹríba mi kó túbọ̀ mi àlékún sí i má torí pọ̀ fún mi lọ́wọ́ kó fi gbọ́mọ lọ́wọ́ mi má torí ọmọ ọlọ́run má torí ọmọ kó fi gbọ́kọ lọ́wọ́ mi má torí ọkọ kó fi gbẹ̀sìn lọ́wọ́ mi ẹ̀mí ìgbéraga èmi ò máa fẹ́ láyé mi ó ti fi mí mọ̀nà ọlọ́run má jẹ́ ń sọnù mọ́ Yagana ó ti fi mí mọ̀nà ọlọ́run má jẹ́ ń sọnù mọ́ o gbẹ̀mí borí ọ̀tá ọlọ́run dákun gbẹ́bẹ̀ mi ọ̀tá ilé yẹ ọ̀tá òde o amọ́niṣẹ́ ni àfàìmọ́niṣẹ́ ni àìṣe ní bánidárò ọlọ́run gbẹ̀mí borí wọn o má jẹ́ ìjọra mi lójú rẹ̀ àtàwọn àwọn olólùfẹ́ mi. ohun tó lọ́hùn fẹ́ látọ̀dọ̀ ẹ̀dá tó fẹ́ ni lọ́nà ń fẹ́ o kùnà láti tẹríba o.
má ṣe wá lẹ́yìn náà. gbọ́ ìkìlọ̀ ayẹyẹ tí kùnkùn ọ̀rẹ́ wa ẹni tá wí fún kó gbọ́ kó tún mú lò ló dá àwọn ajá tí ó sọnù ni kò ní gbọ́ fèrè ọdẹ. gbọ́ ìkìlọ̀ ayẹyẹ tí kùnkùn máyẹlẹ tí kùnkùn kó gbọ́ kó tún mú lò ló dá ajá tí ó sọnù ni kò ní gbọ́ fèrè ọdẹ. gbọ́ ìkìlọ̀ máyẹlẹ tí kùnkùn ọ̀rẹ́ wa ẹni àwí fún kó gbọ́ kó tún mú lò ló dá o ajá tí ó sọnù ni kò ní gbọ́ fèrè ọdẹ. gbọ́ ìkìlọ̀ ayẹyẹ tí kùnkùn ọ̀rẹ́ wa ẹni tá wí fún kó gbọ́ kó tún mú lò ló dá ajá tí ó sọnù ni kò ní gbọ́ fèrè ọdẹ. gbọ́ ìkìlọ̀ máyẹlé tí kùkùn ọ̀rẹ́ wa ẹni tá wí fún tó gbọ́ kó tún mú lò lọ́dà o ajá tí ó sọnù ni kò ní gbọ́ fèrè ọdẹ. gbọ́ ìkìlọ̀ ayẹyẹ tí kùnkùn ọ̀rẹ́ wa ẹni tá wí fún kó gbọ́ kó tún mú lò ló dá ajá tí ó sọnù ni kò ní gbọ́ fèrè ọdẹ. gbọ́ ìkìlọ̀ máyẹlẹ tí kùnkùn ọ̀rẹ́ wa gbọ́ ìkìlọ̀ máyẹlẹ tí kùnkùn ọ̀rẹ́ wa o ẹni tá wí fún kó gbọ́ kó mú lò ló dá o ajá tí ó sọnù ni ajá tí ó sọnù ni ajá tí ó sọnù ni kò ní gbọ́ fèrè ọdẹ. gbọ́ ìkìlọ̀ ayẹyẹ tí kùnkùn ọ̀rẹ́ wa ẹni tá wí fún kó gbọ́ kó tún mú lò ló dá ajá tí ó sọnù ni kò ní gbọ́ fèrè ọdẹ. wọ́n sọ bí ìwọ ọ̀rẹ́ mi kò yẹ kó jẹ́wọ́ gbogbo àdúgbò náà ti mọ̀ ẹ́ lálágídí wọ́n ń bá ẹ sọ onílá òní gbà ó wọn kì í nílọ̀ onírọ́ òní gbọ́ àbámọ̀ kì í ṣíwájú ọ̀ràn wọn ọ̀rẹ́ mi tó bá kì í nílọ̀ kó gbọ́ kó tún mú lò lódà. fọ̀rọ̀ ẹ má dàbí ẹni tí wọ́n ní kó ṣe ámì tó lóun ò lè ṣe nígbẹ̀yìn ó wá padà ṣe ámì láláì ló ń kà ìkìlọ̀ tẹ̀rín ó dáa ká tẹ̀lé ó sì dáa ká mú lò. gbọ́ ìkìlọ̀ ayẹyẹ tí kùnkùn máyẹlé ọ̀rẹ́ wa tí ẹni tá wí fún kó gbọ́ kó tún mú lò ló dá ajá tí ó sọnù ni kò ní gbọ́ fèrè ọdẹ. mama jí ìkìlọ̀ tí ẹ rí yẹn ó má san jábọ̀ ríro ìkìlọ̀ tí ẹ rí yẹn ó má san jábọ̀ ríro alẹ́ wà má ta ìwọ̀n ara ẹ̀ ló mọ̀ alẹ́ wà má ta ìwọ̀n ara ẹ̀ ló mọ̀ ẹni tí ọlọ́run fẹ́ ló máa ń rèèyàn kí n lọ ẹni tí ọlọ́run fẹ́ ló máa ń rèèyàn kí n lọ torí tí di bàbá jẹ́ torí di ni ó dá o àti pé Fálànà bọ́ tiẹ̀ dára ẹni là ń gbọ́ Fálànà bọ́ tiẹ̀ dára ẹni là ń gbọ́ tó bá wá gbọ́ fáǹfààní ara rẹ ni tó bá wá gbọ́ àǹfààní rẹ ni ó dá o àbọ̀rọ̀ tí ẹ rí yẹn o àbọ̀rọ̀ tí ẹ rí yẹn àbọ̀rọ̀ tí ẹ rí yẹn ó ti tó fún ọmọlúwàbí gbọ́ ìkìlọ̀ gbọ́ dáadáa ayẹyẹ tí kùnkùn láti ọ̀rẹ́ wa dáadáa ẹni tá wí fún ẹni tá wí kó gbọ́ kó fún tún mú lò ló kó dá ajá tí ó gbọ́ sọnù ni kò ní gbọ́ fèrè ọdẹ. gbọ́ ìkìlọ̀ máyẹlé tí kùkùn ọ̀rẹ́ wa ṣebí ṣe náà kìlọ̀ fún ẹ pé kó má ṣe ṣìnà mọ́ kò jáwọ́ tó ṣàṣejù ayaláya ló tún lé gbogbo ẹ̀jẹ̀ òjíjẹ ni bóyá tiẹ̀ mọ̀ wípé gbogbo obìnrin ayé kọ́ ló yẹ ká dára dé rárá ẹni tó bá kìlọ̀ fún ó dá tó ní tọ̀hún bá gbọ́ tó bá tún wá mú lò gan kò ní jẹ́ kó lè ṣubú láé ọ̀rẹ́ gbá ìkìlọ̀ máyẹlé tí kùkùn ọ̀rẹ́ wa o ajá tí ó sọnù ni kò ní gbọ́ fèrè ọdẹ o. gbọ́ ìkìlọ̀ ayẹyẹ tí kùnkùn ọ̀rẹ́ wa ẹni tá wí fún kó gbọ́ kó tún mú lò ló dá ajá tí ó sọnù ni kò ní gbọ́ fèrè ọdẹ. wàláì ẹni àwí fún ọlọ́run ọba ajá ó gbọ́ ẹni àsọ fún ọlọ́run ọba ajá ó gbà ó àbọ̀rọ̀ ti tó fọmọlúwàbí o ẹni tẹ̀lé ìkìlọ̀ ó di nígbẹ̀yìn adúpẹ́ ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ o. ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. gbọ́ ìkìlọ̀ ayẹyẹ tí kùnkùn ọ̀rẹ́ wa ẹni tá wí fún kó gbọ́ kó tún mú lò ló dá ajá tí ó sọnù ni kò ní gbọ́ fèrè ọdẹ.
ò lè fi wọ́n wé wọ́n kì í nílò síbẹ̀síbẹ̀ ò yí padà bọ́lá ní kì í nílò kó gbọ́ kó tún mú lò ló dáa tí wọ́n bá fi lace fi jẹ́nu ẹni gbà kékeré ìwọ́dẹ̀ làǹkárá nígbà tó dàgbà wọn rá mi ajá tí ó sọnù ni ajá tí ó sọnù ni ajá tí ó sọnù ni kò ní gbọ́ fèrè ọdẹ. báyìí kìlọ̀ máyẹlé tí kúkú máyẹlé tí kúkú gbogbo kó tún mú lò ló dáa àbọ̀ lásán fọmọ náà bí o. kéyìn má ṣe dájà o ẹja ń jà ní ìkúlẹ̀ o má ṣe dájà o ẹja ń jà ní ìkúlẹ̀ ẹni tó bá ń wí fún kọ́gbọ́ kó tún mú lòlò dá o ọ̀pọ̀ èèyàn bẹ́lẹ̀ wọ̀n tẹ́tí kí o gbọ́ mi kéyìn ọ̀pọ̀ èèyàn bẹ́lẹ̀ wọ̀n tẹ́tí kí o gbọ́ mi àìmọ̀wọ́ mẹsẹ̀ ló kú gbé wọn débẹ̀ o àìmọ̀wọ́ mẹsẹ̀ wọn ló kú gbé wọn débẹ̀ o bọ́ ni o máa rìn ní alẹ́ kò ní í gbọ́ kò ní í gbà o alálẹ̀ ò ní ilẹ̀ kọ́mọ ejò máa rìn á ní tọmọ ẹkú á ní tọmọ ẹkú òun ló ní problem ọmọ ejò rìn ní alẹ́ ló bára rìn fẹsẹ̀ sí ọmọ ejò rìn ní alẹ́ ló bára rìn fẹsẹ̀ sí wọn kò mọ rọgà ló bá di ilé ẹlẹ́wọ̀n wọn kò mọ rọgà ló bá di ilé ẹlẹ́wọ̀n wọ́n kìlọ̀ fọmọdé kó má rìn ní ìpàdó àìwọ́ kìlọ̀ mẹ́jọ kúkú kábàámọ̀ àìwọ́ kìlọ̀ mẹ́jọ kúkú kábàámọ̀ ajá tí ó sọnù ní ajá tí ó sọnù ní ajá tí ó sọnù ní kò ní gbọ́ fèrè ọdẹ. báyìí kìlọ̀ máyẹlé tí kúkú gbogbo kó tún mú lò ló dáa ajá tí ó sọnù ní kò ní gbọ́ fèrè ọdẹ. àrẹ̀gbá ìkìlọ̀ máyẹlé tí kúkú ọ̀rẹ́ wa ṣebí wọn náà kìlọ̀ fún pé kó má ṣe jà mọ́ rárá tonítọ̀la ìjà ni ló máa fi gbà gbogbo jà gbogbo pọ́njà níbì kan wá fẹ́ débẹ̀ yọjú ṣá kàkà kó tún lájà gan wá tún dá sí jà ní dandan o gbogbo ara kìkì apá ìtọ́jú tọrùn tara gan gbọ́ ìkìlọ̀ kó má jẹ́ kó dìgbà tó bá kú ajá tí ó sọnù ni kò ní gbọ́ fèrè ọdẹ láyé o. báyìí kìlọ̀ máyẹlé tí kúkú ọ̀rẹ́ wa ẹni tá wí fún gbogbo kó tún mú lò ló dáa ajá tí ó sọnù ní kò ní gbọ́ fèrè ọdẹ. bẹ́ẹ̀ ni o wọ́n bá ẹ sọ ọ ṣàgídí ó sọ pé ò ní gbà o tèrò lásán fẹ́ràn kọjọ́ tó lọ kíyèsí o má sọ pé ọgbọ́n tó rọ́ lọ́hùn fẹ́ràn wa o ọmọ táyé bí mo ń pariwo tó mo ń ṣèkìlọ̀ kó má dábàá mọ́ lọ́la o mo ń ṣèkìlọ̀ kó má dábàá mọ́ lọ́la o lọ́la o lọ́la o lọ́la ìkìlọ̀ tẹ́rí yẹn ẹni ọlọ́run fẹ́ ló fún ìkìlọ̀ tẹ́rí yẹn ẹni ọlọ́run fẹ́ ló fún tóra ajá tí ó sọnù ni ajá tí ó sọnù ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. báyìí kìlọ̀ máyẹlé tí kúkú ọ̀rẹ́ wa sọ fún ọgbà o gbogbo kó tún mú lò ló kó tún mú lò ló ajá dáa, tí ọ̀rẹ́ ó wa. sọnù ní kò ní gbọ́ èyí fèrè gbọ́ fèrè ọdẹ. ọlọ́dẹ. ọmọ má pa mí tó bá yá ọmọ má pa ẹ́ o. ọmọ má pa mí tó bá yá ọmọ má pa ẹ́. bàbá ń wí ìyá ń wí ó gbà sí wọn lẹ́nu wọn kì í nílọ̀ ó ní tinú ẹ̀ ló máa ṣe. má kẹ́gbẹ́kẹ́gbẹ́ lórí tí wọ́n ń kọ̀ fún ẹ. àìgbọ́ràn wá wo bí tó sún ẹ dé ẹkún ẹ kì í ṣòní. ó dọ̀la ọ̀rẹ́ mi kò tó jẹ̀ka tó bá jẹ́ wípé ó ti gbà kìlọ̀ tí wọ́n ń kì. àbámọ̀ kò ní gbẹ̀yìn ẹ ọ̀rẹ́ mi ajá tí ó sọnù ní. ajá tí ó sọnù ní kò ní gbọ́ fèrè ọdẹ. ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ. báyìí kìlọ̀ máyẹlé tí kúkú ọ̀rẹ́ wa ẹni tá wí fún gbogbo kó tún mú lò ló dáa ajá tí ó sọnù ní kò ní gbọ́ fèrè ọdẹ. àpòjíṣẹ́ ọlọ́run wọ́n pọ̀ lórí ilẹ̀ ayé àpòjíṣẹ́ ọlọ́run wọ́n pọ̀ lórí ilẹ̀ ayé àpòjíṣẹ́ ọlọ́run wọ́n pọ̀ tí ò ló ń kà o gbogbo ẹ̀ lójú ẹ̀ nàláì nàláì o àní gbogbo ẹ̀ lójú
ó lè sùn kó lálàá ó lè má rí lọ títí o ó lè jẹ́ ṣéhùn tàbí wòlíì tó pé káì ó lè jẹ́ ṣéhùn tàbí wòlíì tó pé o kódà ó lè jẹ́ wèrè tó ń síwìn ní títì àní ó lè jẹ́ wèrè tó ń síwìn kiri títì gbogbo ọ̀nà tó bá jẹ́ rí dájú pé ó mú lò gbogbo ọ̀nà tó bá jẹ́ rí dájú pé ó mú lò torí ajá tí ó sọnù ní Àgànà mo sọ ajá tí ó sọnù ní Adúnní ajá tí ó sọnù ní kò ní kó fèrè adé. báyìí kìlọ̀ ayẹyẹ tí kúkú ọ̀rẹ́ wa ẹni táwí fún ọgbà kó tún mú lò lọ́dà ajá tí ó sọnù ní onígbọ́ fèrè ọdẹ. àníkó gbọ́ ìkìlọ̀ ọ̀rẹ́ gbọ́ ìkìlọ̀ ohun tóbi bá sọ kò tẹ́tí ìmọ̀ràn òbí ó dá wọn tún wúlò fún ọmọ nítorí pé bọ́mọdé láṣọ tó jà àgbà lọ kò lè lápísà tó ní tágbàlagbà láéláé ohun tójú àgbà rí o tó jẹ́ kójú àgbà jì sínú tán tójú ọmọdé rí àfàìmọ̀ kójú náà má ṣe fọ́ gbọ́ ìkìlọ̀ o gbọ́ ìkìlọ̀ àníkó gbọ́ ìkìlọ̀ tóró máa jẹ́ wúlò fún ẹni ajá tí ó sọnù ní onígbọ́ fèrè ọdẹ. gbọ́ ìkìlọ̀ ayẹyẹ tí kúkú ọ̀rẹ́ wa ẹni táwí fún ọgbà kó tún mú lò lọ́dà ajá tí ó sọnù ní onígbọ́ fèrè ọdẹ. mo ti rí rí níbi téèyàn méjì ti ń jà ó wọn ló ti tó àníkàn fira wọn sílẹ̀ ìkan yarí ó sọ pé òun ò ní gbà ó òun ò gbọ́ ó dẹ̀ tún lóhùn ò ní gbà ó ara ilé wí ó ṣà lóhùn ò ní gbà ó ọmọdé wí àgbàlagbà náà dá ó ṣàfárígá ó sọ wípé òun ò ní gbà ó títí tó fi rẹ́ni kejì sọ̀rùn lójú bá mọ́ àní pé lójú bá mọ́ àbámọ̀ ló ń gbẹ̀yìn ọ̀rọ̀ ó dèrò ẹ̀wọ̀n àní ó dèrò ẹ̀wọ̀n àní ajá tí ó sọnù onígbọ́ fèrè ọlọ́dẹ. gbọ́ ìkìlọ̀ ayẹyẹ tí kúkú ọ̀rẹ́ wa ẹni táwí fún gbogbo kó tún mú lò lọ́dà ajá tí ó sọnù ní onígbọ́ fèrè ọdẹ. tàwa Hasan adúpẹ́ ayé tàwa ọba má jẹ́ ká jọdún tán kó wá fi kó o sí ọba tó ṣe wá lóore tá a fi ń jàyàn fẹ́ sí ọlọ́run àti òbí sí ọlọ́run àti òbí àwọn ayé ń gbádùn wa adúpẹ́ ọba tó ṣe wá lóore tí a fi ń jàyàn fẹ́ sí ọlọ́run àti òbí àwọn ayé ń gbádùn wa. ọba má jẹ́ ká jádùn tán kó wá fi kóró sí ọba tó ṣe wá lóore tá a fi ń yáyọ̀ ọ̀fẹ́ sí ọlọ́run àti òbí àwọn ayé ń gbádùn wa. adúpẹ́ ẹ̀ tiwa ọba má jẹ́ ká jádùn tán kó wá fi kóró sí ọba tó ṣe wá lóore sí ọlọ́run àti òbí àwọn ayé ń gbádùn wa. gbogbo lílọ bíbọ̀ mi gbogbo lílọ bíbọ̀ mi láyé ń pọ́n mi ilé òkìkí mi ti ń tàn bọ̀ kó má takú àmì dámi lọ́lá Allah kí owó ló gbà mí ìṣòro kíṣòro Allah kó má kó sẹ́rù mi ọmọdùnú Hasan golden son of Isman ẹ wo adúpẹ́ ayé tàwa ọba má jẹ́ ká jádùn tán kó wá fi kóró sí ọba tó ṣe wá lóore tí a fi ń jàyàn ọ̀fẹ́ sí ọlọ́run àti òbí káyì sí ọlọ́run àti òbí àwọn ayé ń gbádùn wa adúpẹ́ tèmi tọ́pẹ́ Hasan ọba tó ṣe wá lóore tí a fi ń jàyàn ọ̀fẹ́ sí ọlọ́run àti òbí àwọn ayé ń gbádùn wa. Wàláì táyé bí àmì náà tù ìyá kékeré Èkó. Sọ bẹ́ẹ̀ small body big brain ìyá kékeré Èkó small body big engine ìyá kékeré Èkó adúpẹ́ fàlàwùrà tó ṣe wá bí a ṣe ń fẹ́ o.
àjàdù ló ń gbẹ̀yìn ewúro ìbànújẹ́ ò ní kàn mí. má jẹ́ ń darí pò ṣe níwájú olólùfẹ́ o ọlọ́run má jẹ́ ń darí pò ṣe níwájú olólùfẹ́ àtàwọn tí fẹ́ràn mi tí wọ́n fẹ́ mi dọ̀kan mi ara tí ó kọ́ta láyà oore tí ó kọ́ta láyà ilé tí ó kọ́ta láyà mọ́tò tí ó kọ́ta láyà ìbùkún tó kọ́ta láyà ló ṣe fún mi aláwọ̀ kí n máa dúpẹ́ oore pẹ̀lú gbogbo olólùfẹ́ mi tí wọ́n fẹ́ mi fẹ́rẹ̀ mi ìyá kékeré èkó dúpẹ́ fàlàwùrà àti gbogbo olólùfẹ́ a ò ní fi ikú mọ́ra. àdúpẹ́ ẹ̀ka wa ọba máa jẹ́ ká jádùn tó kó wá ní kòrò sí ọba tó ṣe wá lóore tí a fi jayọ̀ ọ̀fẹ́ tí ọlọ́run àti òbí àwọn ayé ń gbádùn wa. ó mà ṣe rí kó má ṣe mọ́ kó má ṣe ṣẹlẹ̀ sí wa mọ́ṣàlá ó ti lówó rí kó wá nímọ̀ kò ní yádọ̀wò àwa o ènìyàn láṣọ ìbora kó má dọ̀tá wa ìwà láyé fi fẹ́ràn wa kó má ṣàtàkùn àwa orí omi kẹ́hìndé bí mo ṣe jayọ̀ ọ̀fẹ́ tí ọlọ́run àti òbí làwọn ayé ń gbádùn mi o. àdúpẹ́ ẹ̀ka wa ọba máa jẹ́ ká jádùn tó kó wá fi kòrò sí ọba tó ṣe wá lóore tí a fi jayọ̀ ọ̀fẹ́ tí ọlọ́run àti òbí àwọn ayé ń gbádùn wa. ayé ni ayé tèmi my life is my life. ayé ni ayé tèmi my life is my life. ayé tèmi mo ṣe mi ò ṣayé aláyé o. ìyá ń dáná ayé tèmi mo wá o mi ò wáyé aláyé. mo dúpẹ́ ayé mi àti ayé mi. torí mi ò ṣayé aláyé o ayé mi ni mo ń ṣe àdùnní. gbogbo ohun tí mo béèrè ló ń ṣe lásìkò. má torí tí màá jẹ́ kó bá ń tí mo fẹ́ jẹ́jẹ́. gbogbo ohun tí mo fẹ́ ò ní aláwọ̀ bá mi fẹ́. yé ó ti ṣe mí lárí dùnú má ṣe mí lárí kò ṣe. fún àwọn olólùfẹ́ mi ẹ̀mí kúkúrú èmi ò fẹ́ ìyà èmi ò fẹ́ òṣì èmi ò fẹ́. ọlọ́run mo bẹ̀ ọ́ má fi mí pa àwọn olólùfẹ́ mi lẹ́kọ̀ọ́. àdúgbò yẹn tẹ̀ wá má jẹ́ kó jádùn tán. ọba tó ṣe wá lóore tí a fi jayọ̀ àyànfẹ́ ọ̀fẹ́ tí ọlọ́run àti òbí àwọn ayé ń gbádùn wa. orin kíkọ lọ́nà mi orin kíkọ lọ́nà mi iṣẹ́ òòjọ́ mi ó mọ orin kan kò mọ orin kan ọmọ kó má fi tọ́ mi wò kó wọlé ànábì rẹ ànábì Muhammadu tó rán níṣẹ́ kó wá jíṣẹ́ ò ṣalábò lórí mi àmín. àdúpẹ́ ẹ̀ka wa ọba máa jẹ́ ká jádùn tó kó wá fi kòrò sí ọba tó ṣe wá lóore tí a fi jayọ̀ ọ̀fẹ́ tí ọlọ́run àti òbí àwọn ayé ń gbádùn wa. mo dúpẹ́ bí tí mo ti ń bá bọ̀ mo dúpẹ́ bí tí mo dé o. àwọn tó ń tẹ̀lé mi bọ̀ látọdún tó ti pẹ́. ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé mi bọ̀ látọdún tó ti pẹ́. mo dúpẹ́ o mo mọ̀rẹ́ mo dúpẹ́ mo mọ̀rẹ́ mo kí yín tójú tẹ̀yìn ìbànújẹ́ nìkan yìí. òfò mi ò ní jà yín o. sọ bẹ́ẹ̀ kó wọlá aláwòrán kó wọlá oníṣẹ́ ńlá ijó yìí ò ní dẹ́kun àjò dálùjọ náà ni torórin àmì náà tù àgọ́ dálùjọ náà ni ijó àmì náà tù àjò dálùjọ náà ni orin àmì náà tù àgọ́ dálùjọ náà ni ó. àdúpẹ́ ẹ̀ka wa ọba máa jẹ́ ká jádùn tó kó wá fi kòrò sí ọba tó ṣe wá lóore tí a fi jayọ̀ ọ̀fẹ́ tí ọlọ́run àti òbí àwọn ayé ń gbádùn wa. ìgbàláyé ṣe bá àsìkò ẹ̀dá òní ẹ̀fún àtọgbọ́n pẹ̀lú òye tí wọ́n fi ló gbà mí ìfún mi lọ fẹ́ yálà ìgbéraga mi ò fẹ́ kó má fi sọ̀rọ̀ mi o ayé sọ pé tí bá ń kọrin wọn láwọn gbádùn mi orí yomi kẹ́hìndé bí mo ṣe jayọ̀ ọ̀fẹ́ tí ọlọ́run àti òbí àwọn ayé ń fẹ́ràn mi. àdúpẹ́ ẹ̀ka wa ọba máa jẹ́ ká jádùn tó kó wá fi kòrò sí ọba tó ṣe wá lóore tí a fi jayọ̀ ọ̀fẹ́ tí ọlọ́run àti òbí àwọn ayé ń gbádùn wa. ọpẹ́yẹmí aláwòrán alájà bá sí rá. Seyida ìyá Ghana èmi ni queen of music. àmì ìránṣọ́ ara yìí ó mọ́lé fàṣán. tèrè kí wọ́n ká àdùnní tí ó wà rí.
ṣerun ò lè ṣe o. ìyá gánà síkìrì tọ́lọ́hún ràn mí lọ́wọ́ mi. adùnìyàn síkìrì tọ́lọ́hún ràn mí lọ́wọ́ mi o. àdúgbò ayé ká wá ọba má jẹ́ ká jádùn tó kó wá fi kóró sí ọba tó ṣe wá lóore tí a fi jáyọ̀ ọ̀fẹ́ tí ọlọ́run àti òbí àwọn ayé ń gbádùn wá. aṣíwájú ni wá ká má ṣe dèrò ẹ̀yìn aṣíwájú ni wá ká má ṣe dèrò ẹ̀yìn ọlọ́run ló fi wá sí kó má yọ wá níbẹ̀ o àlékún òye là ń bèrè àmì. aṣíwájú ni wá aṣíwájú ni wá ó jàre. aṣíwájú ni wá ká má ṣe dèrò ẹ̀yìn ọlọ́run ló fi wá sí kó má yọ wá níbẹ̀ o àlékún òye là ń bèrè àmì. aṣíwájú ni wá ká má ṣe dèrò ẹ̀yìn. aṣíwájú ni wá aṣíwájú ni wá aṣíwájú ni wá ò ká má ṣe dèrò ẹ̀yìn ọlọ́run ló fi wá sí kó má yọ wá níbẹ̀ o àlékún òye là ń bèrè àmì. aṣíwájú ni wá ká má ṣe ká má ṣe dèrò ẹ̀yìn aṣíwájú ni wá ká má ṣe dèrò ẹ̀yìn ọlọ́run ló fi wá sí kó má yọ wá níbẹ̀ o àmì. àlékún òye là ń bèrè àmì. Ọmọdùnú Azani golden son of his man. Kí ni mo gbé fọláhùn táwọn mi fi já sọpẹ́? Àbí mélòó lára mi? Ẹ gbọ́ kí ni age mi? Tẹ́ bá mọ age mi, ṣó lè sọ story mi ni? Káì tó bá wà mọ story mi, á jẹ́ pọ́ mọ fans mi. Wo tó bá tún wà mọ fans mi, ṣó mọ function mi ni? Ìyẹn náà lòun fi jù yín lọ ló fi ju gbogbo wa aṣíwájú ni wá ká má ṣe dèrò ẹ̀yìn o. ọlọ́run ló fi wá sí kó má yọ wá níbẹ̀ o àlékún òye là ń bèrè àmì. aṣíwájú ni wá ká má ṣe dèrò ẹ̀yìn. ká má ṣe dèrò ẹ̀yìn o. aṣíwájú ni wá ká má ṣe dèrò ẹ̀yìn. àmì. ọlọ́run ló fi wá sí kó má yọ wá níbẹ̀ o àlékún òye là ń bèrè àmì. àṣìṣe ọlọ́gà ọlọ́run má jẹ́ ń ṣiṣẹ́ iṣẹ́ làgbo ń ṣekú má jẹ́ ń ṣiṣẹ́ bí àgbo má rẹ̀ mí nílẹ̀ ọlọ́run túbọ̀ máa gbé mi ga ìwà ló fi mí hàn má fi mí hàn láàpá má ṣe mí láàrin kò ṣe o mo ti dẹni ayé ń fẹ́ ìwọ ló pè mí o ìwọ ló pè mí dá sọ̀rọ̀ ìràwọ̀ mi tó ń ta òun ọlọ́run má jẹ́ òkú láéláé. aṣíwájú ni wá aṣíwájú ni wá ó jàre. aṣíwájú ni wá ká má ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ dèrò fẹ́ fà ẹ́ ẹ̀yìn. kàn. ọlọ́run ló fi wá sí kó má yọ wá níbẹ̀ o bẹ́ẹ̀ ni àlékún òye là ń bèrè àmì. tún máa gbọ́ àwa máa rí di ṣóun níṣẹ́ ọlọ́run ọjọ́ lè máa rọ̀lá lákùkọ́ o kó má dá máa díà ó lè máa rọ̀lá búlé ẹ̀gbá kó má dá máa díà bọ́lọ́hún ò ṣe fi yé nìkan tí ó ṣe fi yé nìkan ìgbésí ayé mi má fi hàn tábì. aṣíwájú ni wá ká má ṣe dèrò ẹ̀yìn. aṣíwájú ni wá ká má ṣe dèrò ẹ̀yìn. ọlọ́run ló fi wá sí kó má yọ wá níbẹ̀ o àlékún òye là ń bèrè àmì. tẹ́dà bá ti dókè ọ̀la láyé kó ara ṣe torílé ayé yìí gẹ́gẹ́
ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń fẹ̀yìn sí ẹ tó jẹ́ pé èrò wọn sí ẹ wà láyé kò dé. tẹ́dà bá ti dókè ọ̀la tẹ́dà bá ti dé òkè ọ̀la ó rọra ṣe torí ilé ayé yìí gẹ́gẹ́ ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń fẹ̀yìn sí ẹ tó jẹ́ pé èrò wọn sí ẹ wà láyé kò dé. tẹ́dà bá ti dé bí ọ̀la láyé tẹ́dà bá ti dé bí ọ̀la láyé bó a ṣe torí ilé ayé yìí gẹ́gẹ́ ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń fẹ̀yìn sí ẹ tó jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń bóyìn sí ẹ tó jẹ́ pé èrò wọn sí ẹ wà láyé kò dáa. tẹ́dà bá ti dókè ọ̀la láyé ó rọra ṣe torí ilé ayé yìí gẹ́gẹ́ ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń fẹ̀yìn sí ẹ tó jẹ́ pé èrò wọn sí ẹ wà láyé kò dé. àlọ́ rọ̀ka ọ̀rẹ́ mi máa gbọ́ kọ́lọ̀ ńlá wa lọ́wọ́ àfojúfẹ́ ni ó lékun sí wọn wọ́n sì ń lọ́jọ́ sí ẹ ọlọ́run ọba lókùn mẹ́jọ rẹ kọ́lọ̀ ńlá wa lọ́wọ́ àfojúfẹ́ ni má fọkàn bá ní. tẹ́dà bá ti dókè ọ̀la láyé ó rọra ṣe torí ilé ayé yìí jẹ́jẹ́ ló bá. ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń fẹ̀yìn sí ẹ tó jẹ́ pé èrò wọn sí ẹ wà láyé kò dé. ọ̀rọ̀ ilé ayé ó tiẹ̀ wáṣù mi wẹ́ kò jọ mí lójú kò dọ̀jẹ́ tuntun ayé láti bá kó máa da fẹ́nìyàn káwọn kan kó sì máa bínú wọn gbogbo àṣebí gbogbo àṣebàjẹ́ ẹ rántí ọ̀la ẹ rántí ọ̀la ọ̀la máa lójú ẹni ìṣeré dọ́dọ̀ àgbẹ̀sán yìí ẹni ìṣebí dọ́dọ̀ àgbẹ̀sán ibi ọlọ́run ló mọ ẹni tó ń sòun. tẹ́dà bá ti dókè ọ̀la láyé bí ó rọra ṣe torí ilé ayé yìí gẹ́gẹ́ ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń fẹ̀yìn sí ẹ tó jẹ́ pé èrò wọn sí ẹ wà láyé kò dé. ó yá kí ni mo lè fi dúpẹ́ lọ́wọ́ èyí tọ́lọ́run rán tẹ́sí jẹ́. kò sóhun méjì tí mo máa ṣe ju kí n máa ṣàdúrà wípé ẹ ò ní jábọ́ ẹ ò ní ṣubú ẹ ò ní tẹ́ ẹ ò ní tí owó ò ní tán lọ́wọ́ yín iṣẹ́ ìṣe yín kò ní dòwò yàtọ̀. èrò ó wá dilé màmá mi alájà fún mi láyọ̀ àkàndé àyàmú wàmẹ́ executive chairman àpápágọ́mù màmá tèmi àzàní ẹ bá mi tọ́jú mrs taiwo adéwùmí mọ́mí tẹ́láṣẹ ìbànújẹ́ òní ìkọyìn bọ́ọ̀là ń wo níṣẹ́ ńlá alájà islamiyya títí láyọ̀ adéwùmí dúdú diamond ọmọ wọn làjà ṣàkútànù ọmọ kò ní hàn ìyàwó nùdín arámídé ṣítù ọmọ nìbàdàn o ìbàdàn nílé olúyọ̀lé májàmájà kọfí ìkárà wájú ńlá ìyá oyin dàmọ́là o ìyá àyìndé làgùn ni wọ́n ti ń tàṣọ jàlámì àlọ́ ìṣiríṣi ǹtẹ̀ bá fẹ́ tóbìnrin àtọkùnrin lace tó ṣe pé tó bá wọ̀ wọ́n máa bí ẹgbẹ́ níbo ló ti aṣọ yẹn jàlámì àtò ṣe pé tó bá kó sí lájọ jímọ̀ o kò ṣèdìgbà tó bá sàn àwọn tó bá dàmọ́ wọ́n ti mọ̀ pé làgùn ló ti ra lọ́dọ̀ alájà dúdú diamond tọ́ba láwọn èèyàn dá àwọn èèyàn rẹ̀ o. wọ́n tọ́ba láwọn èèyàn dá àwọn èèyàn rẹ̀ o. alájà Aisha olórí ọmọwùmí làwọn olórí tìmí ẹgbẹ́ lámì nísàwọn ọmọ wọn nílùú ọ̀kìyàn ọlọ́fà mọ́jọ máa ní alájà Aisha ọmọwùmí làwọn ayálámi ní sàtìmí ẹ̀dẹ̀ ọ̀fẹ́dẹ́ nílùú Ọ̀ṣun tọ́ba láwọn èèyàn dá o àwọn èèyàn rẹ̀ o. ó yá kí ni mo lè fi dúpẹ́ lọ́wọ́ èyí tọ́lọ́run rán tẹ́sí jẹ́. kò sóhun méjì tí mo máa ṣe ju kí n máa ṣàdúrà wípé ẹ ò ní jábọ́ ẹ ò ní ṣubú ẹ ò
ní tẹ́ ẹ ò ní tí owó ò ní tán lọ́wọ́ yín iṣẹ́ ìṣe yìí kò ní dojú ìjà kọ yín. yèyé ajagun gbadé alájà balẹ̀kì ni mò ń wí. ọ̀yà Samsidi ní gbogbo ìbẹ̀jú lẹ́kì. yèyé ajagun gbadé alájà balẹ̀kì ṣe nìyàn. ọ̀yà Samsidi ní gbogbo ìbẹ̀jú lẹ́kì. Oya Kudio Zagama aya koko. Kudio Zagama aya koko. Alájà Kudiratu Oyindamola aya koko Zaria. Kudio Zagama aya koko. Aya Bami Abdulganiyu koko Zaria. American boy Sagaza. Kudio Zagama aya koko. Ilé iṣẹ́ kan ṣoṣo tó rìn lọ. Ọ̀nà station beauty là ń sọ. Nọ́mbà fún ọgọ́ta ò náwó o. Ìwọ náà wà kó wá ṣara lóge. Ilé iṣẹ́ kan ṣoṣo tó ń lọ. Máa bọ̀ nílé iṣẹ́ wa. Beauty máa ń sọ. Bẹ́ẹ̀ni Ọ̀nà o. fún ọgọ́ta ò náwó. Ìwọ náà wà kó wá ṣara lóge. Opposite Total filling station. Lọ́kọ̀tà road. Body cream, face cream, body scrub, face scrub, growing face, body cream, blowing back soap, washing back soap, Afcar, face cleanser, pink leaf, sunburn solution, stretch mark solution, facial treatment, pedicure, manicure, ló ń bẹ nílé ìṣọ́ lóríṣiríṣi alátọ́ṣọ beauty ni. Ọládìméjì Látìfù aláṣẹ ọ̀la store. Ọládìméjì Látìfù Aláṣẹ ọ̀la store. ń gbọ́. Aláṣẹ ọ̀la store. Bàbá Abdulsalam Aláṣẹ ọ̀la store. aláṣẹ ọ̀la store beauty. Aláṣẹ ọ̀la store. Ó ní ń bá wọn kí ẹja Fatima. Aláṣẹ ọ̀la store. Oríyọmí òyìnbó ní jẹ́rì. Aláṣẹ ọ̀la store. Ó tún ní kí Aláàjì Yusuf. Aláṣẹ ọ̀la store. Aláṣẹ Yusmi èèyàn tí a. Aláṣẹ ọ̀la store. Aláàjì Adam Alubarika. Aláṣẹ ọ̀la store. Tàlá. Aláṣẹ ọ̀la store. Owó bàbá Sàlá. Aláṣẹ ọ̀la store. Iléeṣẹ́ wa ò ní bàjẹ́ o. Aláṣẹ ọ̀la store. Aláṣẹ ọ̀la store. Aláṣẹ ọ̀la store. Ó yá tí mi fọmásì o. Pẹ́sẹ̀nsà. Tọ́jú bọ̀dà ọ̀làwọ̀n láìtọ́ àgbàláyà o. Ọkọ̀ Abídèmí. Owó bàbá Ìṣọ̀lá. Finance Adna. Ẹnjìníà mi Gbòjà. Aláṣẹ Dalama studio. Yẹn lálákùkọ. Ajabàṣà ìyá ń gánà mo dúpẹ́. Alájà mi náà tù. Ọmọ Táyébí. Oyèyọmí Kẹ́hìndé Sani. Ẹ mọ̀ ṣeun. Ẹ kú àdúró tì mí ní gbogbo ìgbà. Mi ò ní jọra mi lójú. Ó yá kí ni mo lè fi dúpẹ́. Láwọn ẹ̀yìn tọ́lọ́run rán tẹ̀sí jẹ́. Kò sóhun méjì tí mo máa ṣe ju kí n máa ṣàdúrà wípé ẹ ò ní jábọ́, ẹ ò ní ṣubú, ẹ ò ní tẹ́, ẹ ò ní tí, owó ò ní tán lọ́wọ́ yín, iṣẹ́ ìṣe yìí kò ní dojú ìjà kọ yín. ṣé pàṣíkiri kan ló ràn mí lọ́wọ́ mi. àní síkìrì kan ló ràn mí lọ́wọ́ mi sẹ́ o. mi ò lè ṣiṣẹ́ télọ̀ bọ́ ní ránṣọ òun ò lè rán. mi ò lè ṣe hairdresser bọ́ ní ìṣerun òun ò lè ṣe o. ìyá gẹ́gẹ́ síkìrì kan ló ràn mí lọ́wọ́ mi.